وبلغ سلامي روح من طيبة حلا وكيف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى وقم خاطئا في محبة الوحي خاشئا وخافد هناك صدر واسمع لما يتلى وناديه سلام الله يا قبر أحمدي على جسدي لم يبل قبل ولا يبلى تراني أراني عند قبرك واقفا يناديه كعبد ما له غيركم مولى وتسمه عن قرب صلاة كمثل ما تبلغ عن بعد صلاة التي صلى نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا ولولاك لا والله ما كان كائن ولم يخلق رحمن جزئا ولا كلا أتيت القبور فناديتها وأين المعظم والمحتقر وأين المذل بسلطانه وأين المزكى إذا ما افتخر تفانوا جميعا فما مخبر وماتوا جميعا ومات الخبر فيا ساهلي أن أناس مضوا أما لك فيما ترى معتبر هي الدار دار الأذى والقضاء ودار الفناء ودار الغيار فلو نلتها بهذا فرها لمت ولم تقد من الوطر أياما يؤمل طول الخلود وطول الخلود عليه ضرر إذا ما كبرت وبان شباب فلا خير في العيش بعد الكبر فلا خير في العيش بعد الكبر والله لو عاش الفتى من داره ألفا من الأعوام مالك أمره. ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run àti tí àníyàn tá a dà kúrò nílé pé a fẹ́ lọ tọrọ àdúrà fókù iṣẹ́ kọ̀ọ̀kan a máa gbẹ̀san lórí ẹ̀ pẹ̀lú àníyàn tí a bá fi ṣiṣẹ́ yẹn. a máa gbẹ̀san lórí ẹ̀ pẹ̀lú àníyàn tá a bá fi ṣiṣẹ́ náà. àníyàn tá a dà kúrò nílé. àníyàn tá a dà kúrò nílé. òun náà ni pé a fẹ́ lọ ṣàdúrà fún bàbá wa tí wọ́n lọ bá Ọlọ́run. òun náà ni pé a fẹ́ lọ ṣàdúrà fún bàbá wa tí wọ́n lọ bá Ọlọ́run. wọ́n jẹ́ bàbá fáwọn kan wọ́n jẹ́ àbúrò fáwọn kan wọ́n jẹ́ ẹ̀gbọ́n fáwọn kan. wọ́n jẹ́ bàbá fáwọn kan àbúrò fáwọn kan ẹ̀gbọ́n fáwọn kan. torí lójú agbo yìí àti rí àti ẹjẹ́ ẹ̀gbọ́n tí wọ́n ṣàgbà wọn tààrà. àti ráwọn ẹ̀gbọ́n tí wọ́n ṣàgbà wọn tààrà lójú agbo yìí. wọ́n sì ń jẹ́ ọ̀rẹ́ fáwọn kan. wọ́n sì ń jẹ́ ọ̀rẹ́ fáwọn kan. àti ń ráwọn ọ̀rẹ́ wọn náà. wọ́n wá ń jẹ́ bàbá fáwọn kan. wọ́n ń jẹ́ ọkọ fáwọn kan. gbogbo ọ̀nà tó yẹn máa gbà tán kò sí èyí tí ò ti péjú báyìí. kò sí èyí tí ò ti péjú nìyí. ẹ jẹ́ ká fún Ọlọ́run ní ìwọ̀nba àṣẹ́jú tí a fẹ́ lò yìí.
kí ara yìí ṣe ń ti àwa bí wá ṣe pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ bí wa lóbìnrin tẹ́ wà lápá bí mi gbogbo tí wọ́n ń ké látàárọ̀ ẹlòmíì ò ráàyè kí n pa ilé ò sì lè kárí mọ́tò lè kárí ikú náà ni ó kárí wa. Ikú ni ó kárí gbogbo wa. tá a bá ti wá gbà pé ikú ni ó kárí wa Bàbá ti gbà bẹ́ẹ̀. àkàn náà sì ni ó ṣe ẹ̀yìn tiwa náà gbogbo ń tọ́ báwọn kó lè di ẹ lọ́wọ́ láti má ṣàdúrà fi kalẹ̀ Fi kalẹ̀ lẹ̀. torí ijọ́ tí wọ́n tẹ àwa náà sínú sàárè tá a ní lágbára mọ́ tá a mọ̀ retí àdúrà àwọn tí wọ́n kù láyé. Bàbá tó lọ ń retí àdúrà tiẹ̀ báyìí báwọn bá ti lè fún lónìí al-jazā'u min jinsil 'amal. Gbogbo tó yẹn bá dẹ̀ ṣe náà ni ó gbà. Gbogbo tí yẹn bá ṣe ní So ìgbà. ibi kì í ṣe lé ìpàdé ibi tá a wà yìí kì í ṣe lé ọ̀rọ̀ tá a sọ kùnú olóbìnrin ilé jáwa yẹn jú ẹ àdúrà làwa ṣe kásíkásí máa lọ lé. Àdúrà la wá ṣe. Bàbá tí kú ti parí sìn ẹ̀yin lẹ́ lásìkò yókù dálẹ́ àbá sọ̀rọ̀ dìgbà tí fìjìláńtì ò fi tú akáńbí kò sí tó kẹ́nìkan mọ́ kásá ṣe ń ta fẹ́ ṣe ládùúà kára ìbẹ́ lọ́n fòkù náà. تالله لو عاش الفتى من داره ألفا من الأعوام مالك أمره متلذذا فيه بكل هنية àwa mọ̀lẹ́bí wa Ìgè náà. ومبلغا كل المنى من دهره àtàwálé wa ilégbẹ́ náà jẹ́kẹ́ wa. لا يعرف العالم فيه مرة كلا ولا تجري الهموم بفكره ẹ kú ara fẹ́ra kù. ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره. ẹ jọ gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run Onígbàgbọ́ nínú Ọlọ́run. tó gbà pé wahdahu la sharika lah tó gbà pé Ọlọ́run ò lórogún òsì lọ́ba tí ò ní kú tó gbà pé àwa aníjọ́ tí wọ́n béèrè wa tí wọ́n gbójú òkè tómi ó dà. الله Bàbá gbà bẹ́ẹ̀ kásì aláàpárú lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر الله أكبر Náà. الله والله لو عاش الفتى من دهره Ewì papọ̀. ألفا من الأعوام مالك أمره. A dúpẹ́ fún Ọlọ́run الحمد لله ọba àdàgbà má kúrò láàyè ẹ̀. الله Bàbá wa Alhaj Abdulhamid Ìgè àwọn tó ti sún fẹ́ lòmínú. Àtàyè àtipò àtàṣẹ. Ọlọ́ni dálẹ̀ máa bọ̀. والله Ẹ jẹ́ kí olórí ẹbí ó dé ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọlọ́ni máa bọ̀. Àwọn kan ní kú òfún ìwọ náà kú òfẹ́ lòmíì. لو عاش الفتى من داره Ẹ̀yin obìnrin tẹ́ bá lè bùn mí lónìí ká Ọlọ́run máa yọ́nú sí à. ألفا من الأعوام مالك أمره. Bàbá àti Balógun mo kí bàbá wa Ẹ́sà. متلذذا فيه بكل هنية. Bàbá wa jogún ẹ̀rín. Ẹ kú àìgbàgbé ibi tí ẹ ti jọ pilẹ̀. Allah. Ẹlòmíì wọ́n ti ń wá lágbolé kan tó bá ti kú kò ní débẹ̀ mọ́. Yóò gbàgbé pé ẹ̀kan tún kù tóun ó lọ jábọ̀ wọn fọ́lọ́run. متلذذا فيه بكل هنية. Ọ̀rọ̀ tí ó gùn lọ́rọ̀ ìní. ومبلغا كل المنى من دهره. Akí ànábì Muhammad. صلى الله عليه وسلم. Àwọn ọ̀rẹ́ ànábì ò tí ì dé. صلى الله عليه وسلم. Ẹ já dúró dè wọ́n ká tó bẹ̀rẹ̀ wá sí. لا يعرف العالم
مرة كلا ولا تجري الهموم بفكره. kí la wá yanjú lónìí ayé Allah. ẹ sì pé tẹ̀lé mi. Ayé. njọ́ títí ń yé àti ìwà rẹ̀ yin rẹ̀ dòní. Allah. ń sì ń yé. náà متلذذا فيه بكل أنية bẹ́ẹ̀ni. ومبلغا ẹyin كل tí ń yé ẹyin mànàwí ni. a wá túmọ̀ ẹyin ayé ká tó rí ni. ومبلغا كل المنى من دهره. mo kí bàbá wa ọlọ́fà. kábíyèsí o. ọlọ́run bá mójútó wọn. àmín. wọ́n dà lámàrí ọlọ́fà rú. لا يعرف الآلام bàbá balógun. فيه wọn. مرة. kí la wá jòkó tì ayé. الله. àbáyọ náà ká jòkó tì í. ẹni tó ní yóò rojọ́ ẹni tí ò ní yóò rojọ́. ومبلغا kódà ẹni tí ò dáa fún pa yóò rojọ́. كل المنى من دهره. àwọn tí wọ́n yóò ń bá ànábì ò tí ì dé. لا يعرف الآلام فيه مرة. àwọn kan lọ rọ́bà ànábì Muhammad. صلى الله عليه وسلم. bàbá jogún ẹ̀rín àwọn arọ́dúnwájú ànábì. صلى الله عليه وسلم. wọ́n ní kí ni ń jẹ́ ayé. n bá ti sọ̀rọ̀ ayé yọ̀ǹda mi kí n máa lọ. كلا ولا tó fi jẹ́ pé wàhálà rẹ̀ ni ó pa wá. wàhálà ayé ni ó pa wá. àkàn wá ayé fáwọn rí wọ́n tún fowó sùn wọ́n fi ṣe pílò. wọ́n kó sínú kòtò wọ́n tún kó sókè. síbẹ̀ wọ́n tún jíkùn. ẹni tí ó sì ní náà ni ó tún bà tiẹ̀ náà jẹ́. لا يعرف الآلام فيه مرة. ẹ jọ̀ọ́ oògùn wo làá wàá lò sáyé tí òfin ní sọ adó lórí ibú. الله. n bá ti wí yín kẹ́yọ̀ǹda mi. كلا ولا جرت الهموم بفكره. bó ṣe lè wò ó dáa fún yàn tó láyé kódà kó má bànújẹ́ rí. náà ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره. báyé ṣe dáa tó yìí nǹkan mẹ́ta náà ni tiwa lẹ́yìn mẹ́ta kò sáyé fún wa mọ́. الله. ما كان ذاك يفيده من عظم ما. àwọn ọ̀rọ̀ bá ní Muhammad. صلى الله عليه وسلم. Ànábì wa ń júwe ayé. ó ní laha yas'a man la yakina lahu. لا إله إلا الله. ẹlẹ́kẹ̀ẹ́ kọjú sí mi. أكرمكم الله. Ànábì ní sẹ́ rí ayé yìí yóò dáfẹ́ ní ó sọ báwọn. صلى الله عليه وسلم. ó lẹ́yìn tí ò bá mọ̀mọ́ dájú ọlọ́run ní í ṣe kìràkìtà lórí ayé. gbogbo ẹ̀dá tó bá mọ̀mọ́ dájú ọlọ́run ìwọ̀nba ni ó wà á mọ́ ìyá mọ́ yóò sọ lúwẹ̀dó lórí ibú. الله. gbogbo tó nílé bùnyàn lọ́ọ́ kó jọ ayé ò sì ní jẹ́ ọ lè fún yàn ọ̀ sì lè lò má. bẹ́ẹ̀ bá délé lòmíì ní sasọ tí ò lè wọ̀ mọ́ ó lé kọ́mọ́dù mẹ́fà kò ní lè bùnyàn ìgbà tó bá ikú ayé aṣọ ti bàjẹ́ aṣọ ti sórí ibú. الله. mọ́tò tá a lè gùn mọ́ gbogbo ẹ̀ lára tí ń fìtínà wá. تبعوا لطالب الدنيا. látòrí èmi tí ń sọ̀rọ̀ ẹ̀ dá mi lóhùn ọlọ́run ló mọ yàrá tá a lè wọ̀ mọ́ akẹ́kọ̀ọ́ ló lọ jarẹ́rẹ́ ilé àlìjẹ̀nú. ثناء tó ṣe pé إليها. tí a bá ní ká máa tún ṣe padà á sì máa ṣépè lera wa pé yé lágbára àti tún ṣe má. ẹ̀ka yìí níjọ́ tá a sì ń kọ́ wọ́n ń pélé yípa ní òtí tó ńlá kọ́ tó tà lè mẹ̀ntẹ́nì mọ́ ẹ̀. تبعوا لطالب الدنيا. ثناء إليها انصبابا. àwọn tí yóò máa nẹ́bí òtí ìdẹ́bí ni. ما يستفيق غراما. láàyè sáàmù ńlá yakínà làwọn. حياكم الله. gbogbo ẹ̀dá tí ò bá máa ti ń jẹ́ àmọ̀dájú ọlọ́run ni ó máa fi fìdí jẹgan lórí ayé.
ayé tó ṣe pọ́n tí ò lè bà wá lọ́wọ́ ní ó gbà wá sínú sàárè. àwọn tí wọ́n mọ̀ bọ́ bàtà kí wọ́n tó kíá wọ́n máa kì í yẹ̀pẹ̀ máa lórí ṣé bá a ṣe máa náà nù. ما يستفيق غراما. tí pírẹsidẹ́ǹtì bá kú ǹjẹ́ àwọn ààrẹ ni ó sì kú ẹ̀. èyí rí dìmọ̀ ààrẹ pé ẹja lọ sí kú yòókù wa kí njọ Yar'Adua kú ṣé pírẹsidẹ́ǹtì Ghana ló gbà sínú sàárè ṣé ti Liberia ló wẹ̀ ni. àwọn tí wọn ò wúlò fún náà ni ó wẹ̀ wọ́n àwọn tí wọn lè ẹ̀yin olówó ojú tì í àwọn tẹ̀ lè bà lọ́wọ́ ní orí òhò yín kan. ما يستفيق غراما بها وفرط صبابا. ẹ lọ́wọ́ kẹ́sà tìgbà tó ṣe Yar'Adua ẹni ló gbà sínú sàárè ni. ìgbà ló wà ní Katsina àti mo ní kó lọ mọ sàáfà ń bẹ̀ kó kọ́ lọ náta ní kó lè mọ yìí lé mo dà wọ́n lọ ta kí wọ́n lọ dààmú díẹ̀. ولو دري لكفاه. nígbà tí Yar'Adua wà lẹ́yìn bí ibà fọ́ kọ́kọ́ rẹ̀ àlùpàmùkù kí wọ́n lù ú. man la yakina lahu laha yas'a. gbogbo ẹ̀dá tí ò bá mọ tí ń já màdájú Ọlọ́run ní ọmọ ṣàìsàn nítorí ayé yìí náà ni kọ́kọ́rin má ṣubú kí lèmi ó máa wò ó kò ní kọ́lọ̀ mọ́ dára tó bá dá fọ́ fún ọ. ما يستفيق غراما. n bá ti wí márùn-ún bẹ́ẹ̀ ẹ̀yin yàwó ẹni náà ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. بها وفرط صبابا. báyé ṣe wá tó yìí dákun ọmọ lójú mo fànà bíbí ọ nfẹ ń pa lójú agbo yìí ẹ ní sí àgbákò. بها وفرط صبابا. wọ́n tún wá béèrè. نعم. bàbá àjogún ẹ̀rín ó dáa náà kí ni ti aláyé má àkálítà fún àfúnéyìtà. الله. ohun tó jẹ́ ti aláyé níwọ̀n bá ń tá a bá jẹ òkèlè mẹ́rin lọ bùtọ́ fi sùn ní tiẹ̀ nu ìyókù tó gbé sílé oúnjẹ olóúnjẹ ni. déédéé ń tá a bá jẹ sẹ̀mó méjì ẹran kan ẹja àbọ̀ ntọ́lọ̀ ní ọrí jẹ mọ́nu mọ́kàn kú òǹbí yòókù ọ̀lẹ́kú kílè tó mọ́. kálukú ní sunkún nísìn ẹran ọdún yìí náà ni ẹran ọdún wọn ó dàbí ẹtì ẹlẹ́sìn ẹran ọdún owó tẹ̀ fi rà dà kò sówó ó dà kò sówó. àwa ń sunkún ẹran 30,000 sọ́dọ̀ yìí ń wá wọn ni alọ́lọ́ fowó bá wa jà. èyí ń wá wọn ẹran ló wọ́n ni àbí òṣòwò bẹ́ẹ̀ bá lówó lọ́nkà máa wọ́n ni. ọlọ́run kọ́kọ́ taari òṣìṣẹ́ aná ni pé mo fẹ́ jà àmọ́ tí yọjú sí i fìtínà lọ́mọ bá dì mú ọlọ́run dákun má yọjú sí aláìdá. àmín. ولو دري لكفاه. níbi tá a lu ayédèrò ni gbogbo tó jẹ́ nǹkan ìdùnnú ó sì di nǹkan ìrònú. tóbìnrin bá lò lóyún nísìn ọkùnrin kò hé kí ló tún ṣe kí ló bá débẹ̀ bẹ́ẹ̀ni pé nǹkan fún wọn ó sì máa jà lọ́jọ́ tí ò ìbímọ ni àmúyún ẹ̀sìn tó wà lọ nísìn tí ó kó bá mi kò sì kó bá òsínú. tọmọ bá rí kìíní sílé ẹ̀kọ́ gíga nísìn tó yẹ ká gbàlù ká máa jó owó tá a fi tọ yọrí lẹkún tá a máa sun nísìn gbogbo nǹkan àdùnnú jọ̀hún ó dìbànújẹ́ fún wa lónìí. ما يستفيق غراما. àti yóò máa níbi òwá ni. بها وفرط صبابا. jogún ẹ̀rín níbi tá a lu ayédè lónìí ìran mẹ́rin ò sì wúlò mọ́ ọmọ ò rí ọmọ ṣe fún ìyá àti bàbá mọ́. gbogbo yín tọmọ yín ò bá rẹ ẹran ọdún ránṣẹ́ má ṣe pé o lẹ̀kùn òsì ti mú Nàìjíríà lọ́wọ́. tọba ti rí kọ́lẹ̀ tó ní màmí ẹ kú ọdún ó ti rẹran báwọn ọkọ mi sọ gbàgbé mi ọ̀jẹ̀ ó jalè ń dalẹ̀ àti gbọ́ ni kálukú ti yín ìpín ibi tí ẹ wà ẹ fẹ́ lọ́rùn lẹ̀ tẹ́ wàá fẹ́ gba lẹ́tà olè. ولو درى لكفاه مما يروم صبابا. ẹlẹ́ẹ̀kejì tí Nàìjíríà jẹ́ ó dàrú fún wa ọkọ kò rí agbára ṣe lórí ìyàwó ẹ̀ mọ́ lónìí. bóbìnrin bá lọ bì kan tó bá dé láago mẹ́fà bọ̀rọ̀ lẹ́ bàbá Adégbòye á ní ó padà síbi tí ń bọ̀ bó dé láago kò rú ní sìká sílẹ̀kùn fún ni torí tọ́kọ̀ ó jẹ ibẹ̀ ni ó ti mú wá. Nàìjíríà dojúrú àṣẹ òsílẹ̀nu ọkùnrin mọ́
bó lọ wí. ولو درى لك فاو ẹlẹ́ẹ̀kẹta òbí gan ò rí bàbá síyá ṣe lórí ọmọ mọ́. gbogbo ọmọ náà ní ń bọ́ra wọn nísìn èyí tí ó ṣe ọ̀kadà ọmọ ọdún bíi ọdún 10 ó ti mọ̀ ọ̀kadà ṣe nǹkan kan bẹ́ẹ̀ kan lọ gbẹ́ kòtò kóró kaṣú káfi tọ́ra ẹni ń jẹ́ òun ó tó déèyàn. wọn bẹ tẹ́ bá ń gbọ́ wá sí ẹ̀kọ́ tú síbí ọ̀rọ̀ ayé mo fẹ́ sọ. ولو درى لك فاو مما يروم سبابا wàlá ayé jìmọ̀ wù mọ́ ńlá ákìlà làhú. الله gbogbo ẹ̀dá tó rere ò bá ti pé òní máa wà á máa yà yóò máa ka iye ilé tó kọ́ iye ilé tó kọ́kọ́ ní ìdùnnú rẹ̀ èyí mélòó lọ ṣe dáadáa sí láyé. ẹ sì dá mi ló ilé tá a lá kọ́ yìí náà ní í ṣe o lè má wù ọmọ mọ́ kó tà fún kírísítẹ́nì o lè tà fún ọmọ yíbò tó fi kọ́ shopping complex oògùn tiẹ̀ ní tàdánù kò sì sínú orí ibú ẹ̀yin náà kú sílé bàbá yín ọmọ yín náà lè má kú síbi tí náà. wọn ò dá mi lóhùn mọ́ o. تبا لطالب دنيا ثناء إليها صبابا. wọ́n ní gbogbo ẹ̀dá tí yẹn bá lu ayé débì kan ayé ò ti wá di àjòjì láàárọ̀ máa sọ̀kalẹ̀ ọ̀bùn yẹn ní lójú ayé rẹ ọ̀bùn yẹn lọ́kọ̀ lójú ayé rẹ. mo ń sọ̀rọ̀ kan fáwọn olówó wọn ń kanra bí ẹni pẹ́ lọ ń stamp òsì máa fà á la òsì kọ́ ní dàwọn láàmú. mo ní gbogbo olówó tó bá ní dúkìá tó pọ̀ ẹ má jẹ́ ó ṣe pé wọ́n máa jà sógún ẹ ta bíi 4-5 lójú ayé ẹ fọmọ lówó kò wò gbà ẹ máa fi ṣiṣẹ́ bùn kókùn kan kékeré tí wọn ò ní lè pín púpọ̀ tí wọ́n fi túká tí ò ní tó jà sí. owó tá a bá fún ọmọ tá a bá kú tán kì í pẹ́ tí fi tán òkú ti gbé nǹkan rẹ lọ. تبا لطالب دنيا. torí àsìkí wíwà tí yẹn ń sin ẹran ni kálukú ló máa ti ń fún àsìkí rẹ jẹ ẹ ní jẹ́wọ́ ni ẹlẹ́ni bí tẹ́ ẹ kọjú bọ̀ kẹ́ tó dé èèyàn. àwọn ẹrù kan bẹ torí ọmọ ò lè gbé tá a bá gbé fún ọmọ ó lè kú sí i. ẹ̀yin ẹjọ́ ẹ̀ka tó lọ. تبا لطالب دنيا àti yorùbá anábì wà mọ́lẹ̀. ثناء إليها صبابا. lẹ́hà yẹ̀jìmọ́ máa ń la àkìlá làhù. gbogbo ẹ̀dá tó bá kójọ tí ò fọ́n ká wọn lè dájọ́ òmùgọ̀ fún. ẹlòmíì ò kú tẹ̀ ní mọ ibi tó ní dúkìá sí níbi káyé má rí mi káyé má rí mi káyé tó bá ti kú báyìí lẹ́lòmíì ò gbẹ́sẹ̀ lé oògùn rẹ lọ fámìlì mi nù. ṣé mo lè sọ̀rọ̀ náà ká ṣe ń sọ. ما يستفيق غراما وعليه يحسد من لا فقه له. الله. gbogbo ẹ̀dá tí ò bá lágbọ́yé ẹ̀sìn ní máa ṣe kéèta lórí ayé lágbájá kọ́lé jù mí lọ tàmàdó kọ́lé jù mí lọ tánù nídàá tí ẹlẹ́ ń dọ́kan náà. Dr. Taofik gbogbo tá a nílò àdálẹ̀ tá a máa lọ lásán lọ́wọ́ ọwọ́ fìfò báyìí. ما يستفيق غراما ẹ dẹ́kun ẹ kọjú síbi torí Ọlọ́run. بها وفرط صبابا. Allahu Akbar. ولو درى لك فاو مما يروم سبابا. شبابها يزوق إلى الحرم. الله. bẹ́ẹ̀ bá lóun sọ̀dọ̀ bí n ṣe ń kégbẹ́ yìí gbàkánbọ̀ tá a di bismillahir rahmanir rahim bá a bá lu ọ̀dọ́ fa ayé wa ń nà ń pàṣán a máa ṣe báyìí. nígbà náà gbogbo aṣọ tá a kó sẹ́sì òní ṣe é wọ̀ mọ́ torí ara ó ti di fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá fẹ́ ṣàgbákò ọ̀ní lè wọ sányán mọ́ ọ̀ní lè wọ aṣọ ńláńlá mọ́ yóò di ẹ bá rán kan kékeré n máa rí i mú ká ọ̀la pé òhò náà lá padà sọ́dọ̀ Ọlọ́run. تبا. èmi lára jọ aṣọ tí ó daṣọ máa lè tá à ní lè wọ̀ kẹ́yìn. تبا لطالب دنيا. kódà aṣọ tí wọ́n tún kún fún ọmọ rẹ tí ò ní lè wọ̀ torí ìgbà ó ti kọjá lórí irú aṣọ bẹ́ẹ̀ gbogbo sunsun santana nkankan òwúdùn nkankan la bamba lasta nkankan tẹlomi ń ra pamọ́ bó fọmọdé ní sè pé ní òsè lè pé bàbá bo ni kí n wọ̀ yìí lọ ayé ti kú òbẹ́ yẹn bá a ṣe dè sí wórí ká tó kú nù. الله. تبا لطالب دنيا. dẹ́mi ló. ثناء إليها صبابا. أو ما لبست
ẹ̀gbọ́n 5 later. Ayakumullah. Ohun tó tún jẹ́ dúkìá wa òun lásọ tá a wọ̀ tá a fi sin lọ́hùn tó fà ya lójú ayé wa àbí tó bùn yẹn lójú ayé rẹ̀ yókù kì í sasọ rẹ̀. Fana ilayya sibaba. Ẹ kọjú sí bí àwa mùsùlùmí bàbá ń lọ mọ́sálásí ẹ wà múra bí wèrè. Aṣọ tẹ́ ẹ̀ lè wọ̀ lọ lé àná lẹ́ẹ̀mọ̀ wọ̀ lọ kí Ọlọ́run. Mùsùlùmí ló fẹ́ rí Ọlọ́run fi jù. Wọ́n ti ṣe ẹ̀rí àti sọ ni pé aṣọ tá a bá ti lè wọ̀ kírun tá a bá fi kú èpè ní ìmọ̀sẹ̀lẹ̀ à. Kó tó lè wọ aṣọ lòde òkú òde ìyàwó tẹ̀ ń bá sọ rẹ̀ yìí níjọ́ tó bá ti gbà ń lè télọ̀ wọ́ ọkọ̀ fi kírun sì wọ́ sùn tó bá ti kú ọtí yọ sàká rẹ̀. Ọwọ́ á kó aṣọ pamọ́ fóṣù kan pé ìyàwó láì ṣe tásọ pọ̀ sí láyé. Bọ́bá lọ sí lọ́rùn ńkọ́. Ma yastafiku garama. Gbogbo tá a ní ànábì ní ègún ni àti ègbé àfi tá a bá fi pe Ọlọ́run níbẹ̀ ló jẹ́ tiya. Biha wa faruto sababa. Walau dalila kafahu mimma yarumu subaba. Ẹlẹ́ẹ̀kẹta àwọn tó ṣe dẹ́kítẹ̀ bí ha. Ayé tọ́lọ̀ ń fún ọ èyí tọ́lọ̀ ń bá ní ọdún fi ṣe sàárà ń bẹ̀ nínú ilé ayé rẹ̀. Sàárà yìí náà mo fẹ́ sọ jù òun là ṣe mọ́ lónìí. Wala tarihalanna bila uddatin. Èmi lọ́mọ tí ń jẹ́ sàárà. Ẹni tó jí pẹ̀lú ìbànújẹ́ kó wá sí pé àwa làájì orídùnnú níjọ́ náà. Allah. Sàárà nù gbogbo kéèyàn máa kọ́lé ká tó máa bùn ní mọ́tò n tó wù ilẹ̀ ń ṣe kì í ṣe sàárà. Ìfẹ́ ẹnu ní pa ikú lọ. Ẹ̀mí tẹ́lẹ̀ bùn ní nǹkan tí ó bù ẹkún pẹ̀lú ìdùnnú. Àwọn ọ̀lẹ́ tí wọ́n rí yín súnmọ́ ibi tẹ́sì ti rí ọ̀nà Ọlọ́run àwọn sì lẹ́ dájú. Wala tarihalanna. Ibi ìlà àti rí n tó lè àmì òfẹ́ sì náwó báyìí wọn àlọ́ kó mọ̀ pò wá. Sàárà nẹ́pẹ́ fẹ́ ṣe èèyàn fẹ́ gba sẹ̀mó kan wọ́n fi ìdí ìbọn gba lẹ́nu. Bóun ni ó ṣe jẹun tí èkú bá wọn. Wala tarihalanna bila uddatin. Sàárà tẹ́lẹ̀ fẹ́ ṣe nísìn ó ta olówó yọ ìrànlọ́wọ́ ìjẹ sàárà. Tẹ̀bára àfáà tí wọ́n ń kéwú bó ni kí ni yẹn wà. Tí wọ́n ń tú kéwú síbi ìfẹ́ ẹnu kẹ́ òkúta bá dáná ń bẹ yóò wọ̀ná wọn ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. Àfáà tó bá sọ overstatement ni ó lè rí ìbínú Ọlọ́run. Ẹni ń sáwò. Kí ló tẹ̀ dá mi lóhùn? Wọ́n ní bẹ́yẹn bá kú Dr. Taofik mo fẹ́ kẹ́ra mú ọ̀rọ̀ ń dání. Bẹ́yẹn bá kú wọ́n là níbi ní ká dáná lọ fún ọ. Ẹ sì dá mi lóhùn. Ó ní ká ṣe kí ni jẹ̀mọ́? Ká dáná lọ fún wọn. Ó sá dà á kọ iná dídá àbí? Masha Allah. Àwọn olóní ká dá fún. Àwọn tó kúkú fún. Àwọn tó kúkú fún àbí? Masha Allah. Kódà àáfàá tí máa sọ tí ò bá wá ẹlẹ́mìí mo sọ bẹ́ẹ̀. Àwọn ni ká dáná lọ fún Kùjáyé torí tí gbogbo àwọn èèyàn kásà ní sínú àtàràn olówó tí wọ́n fẹ́ kó kọ wọn pẹ́ láyé. Wọ́n wà ní ẹ̀há bisikíìtì ẹ̀ máa lọ. Bisikíìtì fúláwà kan fi ṣe ni kí ni wọ́n fi ṣe búrẹ́dì? Wọ́n ò sún náà àbí? Wọ́n ò gbé kórí iná kó tó ṣe é jẹ. Yá dáná náà nà. Àyìnkan máa tà á ẹ̀ lẹ̀ ha pọ̀pọ̀fù lóde. Bẹ́ẹ̀ bá jẹ mẹ́rin ẹ̀tún mìíràn sí yóò máa yán hò tí lè su ni. Oúnjẹ náà ni. Oúnjẹ gbogbo ẹ ó kọ tá a pè ló yàtọ̀. Tóní tó jẹ́ máa sọ yìí, àkàtúnbẹ́tẹ́ tó bá a láyé níbi kéwú àtẹ̀sìn. Wọ́n fẹ́ náà fẹ́ gba ajuru wa kọjá, tá a sì dúró níbi kéwú. Akétayé àti kétọ̀run mọ̀ bí mo ṣe dúró yìí. Tí ìran bàbá mi ò ṣe ń parí àfi kéwú. Èmi tún wá sọ̀ lẹ́mu tún rówó ra tíra, mo wá wò ó tó yé mi. Àti tàwílò àti gbogbo tó wà nù tíra, kò sí tọ́lọ̀ wọn fi yé mi. Àfi tó bá wù ú láti mọ́ bùn mí lóko. Ẹ fẹ́ bà ìsìlámù jẹ́ pẹ̀lú kéwú jágínní. Àdébíyà ní kí wọ́n dáná lọ. Ẹ dá mi lónìí. Àdébíyà ní kí wọ́n ṣe kí ni? Wọ́n dáná lọ. Fún àwo. Àwọn tó kúkú fún. Àwọn tó kúkú fún àbí? Ẹ dá mi ló mọ́. Bẹ́ẹ̀ni. Bá a ṣe wá wà ẹ̀kọ́ wá ṣe pé bàbá kan ló bíyàwó gbogbo àwọn tá a nà ró yìí bí ilé ègè. Àwọn ọkọ mọ́ wá pé bíi 25 ẹ dá mi lóhùn. Àwa gbé kúlà kọ̀ọ̀kan lọ. Kúlà mélòó nù? 25 kúlà. Ẹ dá mi lóhùn. Àwọn ọmọ olóòkú wa jẹ torí wọn ráàyè dáná. Sáádà yókù nù. Kí ni àwọn ṣe fún àwọn tó jòkó? Indirect àti dáná níbẹ̀. Torí iná tí a gbé wá ṣe kí ni? Ajẹ́ni ẹ̀ dánù. Ilé yín kẹ́ ẹ ti dá ni àwọn tó dá wá fún iná náà ní ẹ ṣe kí ni? Báyìí ò bá rí àrólé yín sì bẹ́ẹ̀ rì níbòmíì. Irú kéwò lẹ́ ń tú fún àwọn.
dá mi lóhùn sẹ́. Iná táwọn aláàánú wa dá wa ọ̀ìdẹ̀tẹ̀ sílẹ̀ ní dáná ẹ wá ṣe kí ni. Ení tere àmàlà kínní èjì tere àmàlà kejì kúlà sì ṣe porogodo wọ́n tún bọ́ bí ìṣẹ̀mó ìyá kan tó ń pariwo ẹ bá ń gbé ráìsì tèmi wá ń jòkèlè kí ni ẹ ṣe níbẹ̀ o. ẹ jẹ náà nù. wàlá torí àlànà bìlà ọ̀dàtì fa iná torí kọ́ màkófó màkóf. ẹni bá yóò bá anábì ò ní parẹ́. látàrí àlànà. ẹ sì yóò bọ́lẹ̀. bìlà ọ̀dàtì. ẹni bá yóò bá anábì ò máa sọ rire lọ ni. fa iná torí kọ́. ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ tí síbí ọ̀rọ̀ tí mò ń sọ yìí késẹ́ẹ̀tì yìí ẹjí wọn pèlè rẹ̀ káàkiri àáfàá tó bá ní tó yàtọ̀ sí tèmi kó sọ. ẹ béèrè ẹlẹ́ẹ̀kejì ẹ béèrè ẹ̀kejì Aláàjì Jayé Ìbàdàn ní ẹ ń ṣiṣẹ́ ará Ìbàdàn sì wá ẹni bẹ́ẹ̀ ni ará Èkó wá ẹ dá mi lóhùn. Jọlá Ọláàyá Kánú ló ń wà bí ara Kánú ó ṣe kí ni ọmọ lóòkú ara Port Harcourt bẹnu àbí Ghana wà ń bẹ àbí àlejò wọn ò ní wá tá a bá wá ní kí sẹ̀rí àní ẹ má dáná ṣé kí wọ́n má ra búrẹ́dì jẹ ṣé ò jẹ́ orí ibú fún ìrántí ẹ wá bá lálejò. àṣepé iná tí wọ́n dá ń gbà míì kì í ṣe torí àwọn míì torí àlejò olúkálùkù tó fẹ́ bí wọ̀lú àdébísì ní ká tọ́jú àlejò bíi ti àmì tọ́ àm oúnjẹ ni ẹ̀kọ́ fún wọn jẹ ẹ jẹ́ wọn gbọ́n tí ń sọ yìí torí Ọlọ́run ọ̀rọ̀ yìí etí mi ò lè gbọ́ mo fàná bí bẹ̀yìn ẹ̀ ní sí òfò ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń ti ń dá wa lẹ́nu ẹ̀sìn nu tí ẹ sọ gbogbo yín dọ̀dájú tí ẹ sọ yín dọ̀dájú ọlọ́mọ ti pàmò mi ní sèjẹ́ mi màmí ogun Ọlọ́run jẹ́ ó sin àjìnà èmi tá ara Kánò wà ara Ghana ara London gbogbo Abidjan kí wọ́n ní ẹni á má dáná wọ́n máa dúró lẹ́sí àgànná olúwe ò tó ń tiẹ́ pé nù. irú èmi ní dín mọ́sà torí kíni tẹ́lómi jí láti kó láago kan òru kó lè bá àbádùá àwọn ń dákú lójú agbo ẹ wá ní wọn ò jẹun kú òun lé tí náà ní òjé wọn ò jẹ èsì tẹ́ fún oúnjẹ wọn kalẹ̀ kí wọ́n tó dé. kéwò lẹ́ ń tú fún wa àáfọ̀ká yẹlẹyẹlẹ lónìí gbogbo kan mọ́ dáná kan dáná tẹ́yìn náà lọ gba àṣàkáṣà ẹ̀yin obìnrin tẹ́yìn mọ́ kéwú táwọn àfáà ń sọ̀rọ̀ burúkú sí i létí ẹ bí àwọn àfáà lù yín. ẹlẹ́ẹ̀kẹta tí yẹn fi gbọ́dọ̀ dáná ẹni kí n sọ gbogbo alájí lọ́fà lónìí ṣùgbọ́n àjíire bákan náà ẹlòmíì ń bẹ dédé àmàlà kan tó wá fún bíi lónìí àtọ̀bẹ̀ tó bá rí jágbà ń lọ lẹ́nu ẹ̀yin ọmọ sáré jẹ ẹjẹ ẹ mú mi sí i déédéé oríire tí ó sì ní kó jẹ níbi òkú bàbá yín tọ́lọ́run fi yọ́nú sí i. ẹ̀yin wá ń sí tẹ àwọn olówó ẹ̀ mọ tálíkà tó yẹ pé yóò ti fóònù ọmọ rẹ ẹ má bọ̀ ilé ìgè láwà lónìí lórí fídì sí láwà yóò wá kó àmàlà sábẹ́ ọmọ náà fi ọ̀rá gba ọbẹ̀ ẹnu tẹ́ ẹ lè ṣe tó lè dùn Ọlọ́run ẹ má lè tálíkà láti má jẹun àwọn ni ẹ kọ́ fún lóúnjẹ àwọn ni wọ́n gbọ́kànlé ń pa àfọlọ́run àti ìtàn bá rí jẹ. wọn ò dá mi lóhùn dáadáa. Sẹ́gbọ́dọ̀ ntí ń jẹ́ sàárà ẹ̀ mọ́nì. Gbogbo etí wọ́n ń ké fún yín o. Ìlú tí wọ́n ti gbé wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni kì í ṣe orílẹ̀-èdè wa ń bì. Ó dáa à ń lọ Mọ́kà bá à lọ Mọ́kà. Tó bá ti di pé ẹ parí àràfá, àwọn ará Mọ́kà ti mọ̀ pé ebi ti dé. Wọ́n máa páàkì ọkọ̀ báyìí. Tírélà gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ́n máa há oúnjẹ odidi adìẹ lẹ́bàánu rẹ ẹ bá júùsì ń bẹ̀ ẹ bá gbọ́ nǹkan ń bẹ̀ kí ni wọ́n ń ṣe ǹjẹ́ mọ́ sàárà ni wọ́n ń ṣe fún yín ẹ̀yin àlùmọ́jìrì Mẹ́kà tẹ̀ ń sakọ́ Nàìjíríà. wala tarihalana bila odate. mo yẹ̀yìn ni torí kó ti fẹ́ gba ọ̀fà kan nísìn òkú ṣíṣe ẹ̀kọ́jú síbí ẹ̀kọ́jú kẹ́mẹ́sòkú òkú ká ń ṣe Aláàjì Hamidi kú níṣẹ́ níbẹ̀ ni bẹ́ẹ̀ bá lẹ́ ṣàdúrà lónìí ẹni mọ́ fojú kọmọ mi ìtayé parẹ́ bàbá wa kú ń lọlé ló jẹ́ ríra yín pé báyìí ìran kọ̀ọ̀kan ti fọ́n ká òkú ní kó àjọ bó ṣe ìyàwó ni yóò fowó àdúrà ránṣẹ́ ni àmọ́ mo fẹ́ lọ dárò lẹ́ẹ̀fì mẹ́ni tó kù díẹ̀ káàtó lẹ́ẹ̀fì mẹ́ni tó ní tí ò ní àǹtí ẹ̀ ṣe wá rù báyìí mọ̀dọ́ ojú yín koro òkú tẹ́ wá ṣe ń lé ní sẹ́ ríra yín tẹ́lẹ̀ mọ́ ni.
òdodo ọ̀rọ̀ lẹ́ngbọ̀n. ẹ má wo àwòrán nǹkan míì àìdára láyé máa ń wò wọ́n ìwo kíni. bí ní sèkéyàn fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì àmọ́ sépèlé olòṣì ó fẹ́ kọ́lé aṣẹ́wó bẹ́ẹ̀ sì lọ Mẹ́kà hòtẹ́ẹ̀lì ẹ̀dẹ́ sí bẹ́ẹ̀ lọ London tẹ́ẹ̀ nílé hòtẹ́ẹ̀lì ẹ̀dẹ́ sí bọ́ọ̀lù Èkó tó orúnbọ̀ tọ̀ nílé hòtẹ́ẹ̀lì Ọ̀ṣun àníyàn tó fi kọ́ ọ̀tọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ma wọ́n kàn kọ́kọ́ hòtẹ́ẹ̀lì ilé aṣẹ́wó wọ́n tẹ́lẹ̀ mi ń dánwò yàrá rẹ̀ kò ju Jahannama lọ nílé rẹ̀ gúdúgbẹ́ bí ilé ehoro dábì ló ń jèrè. wàlá tàrí halanna bìlà ọ̀dàtì fa iná torí kọ́ màkó fún màkó. mo ń yanjú tí ń dá wàhálà lẹ́nu ẹ̀sìn lónìí nù. ẹ dákun tó lọ́nà tàbá arábà náà bàbá Adégbòye àwọn àkàn máa lọ lé ní abẹ́fẹ́ àwọn àkàn máa lọ lé ní àkàn wà takú ẹ wá nà wọ́n lọ́rẹ́ fàì kò sì ju àmàlà tó wà lọ́rẹ́ lẹ̀ òsì ti mú ni. ẹ ti bẹ̀rẹ̀ àmàlà ẹnìkan ti dúró nọ́mbà wà ó lóun ó gba ọkà tẹ́ ẹ̀ bá wá dáná torí ẹ̀wọ̀n torí ẹ̀ta lẹ́ẹ̀ fi dáná. àkànná máa jẹ mọ́sà gan tó ń jẹ mọ́sà táwọn sápọ́nlé fáátì tó ń tọ́ bẹ́ẹ̀ lé lórí. wọ́n bá jẹ mẹ́fà báyìí ní mọ́sà pàlàbà ọmọ sùn tí ìdọ̀la ni. ẹ̀sìn ní kì í sóúnjẹ mọ́sà àgbàdo náà fi ṣe àgbàdo náà fi ro túwó mọ́sà iná ráìsì ń bẹ à ń jẹ ráìsì náà oúnjẹ ló ń jẹ ń jẹ. wọ́n mọ̀ lẹ́yìn alákọ̀wé ìjẹun ẹ̀yin wo lẹ́ jẹun bisikíìtì mi bá tí a bá jẹ ẹyọ kan báyìí yóò máa wú níkùn ní bí ọ̀rẹ́ ìjò yóò máa wú lára wọn ni wọ́n máa sẹ́tì mú wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì lálákọ̀wé ìjẹun ìgbèrí wọn ẹ̀ bá plastic yóò mu tíì lóru ó tún jí láàárọ̀ sàlámù alẹ́kùn orí tébù yóò tún mu tíì wọ́n tún lọ bí iṣẹ́ tíì nínú ọkọ̀ ẹ̀ ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀ ń jẹ ni ẹ̀ jẹ́gbọ̀n díbí olòṣì. wàlá tàrí halanna bìlà ọ̀dàtì fa iná torí kọ́ màkó fún màkó. wọ́n lẹ́yìn alákọ̀wé ìjẹun wọ́n lẹ́yìn tí díkà máa sára sọ̀bẹ́rẹ́ tí ò jẹ́ máa kú ni. mo clear wàhálà tó wà nílẹ̀ mo sọ kalẹ̀ torí àáfàá tó fẹ́ respond tó fẹ́ react sí káwájọ tútìrà palẹ̀. ìtààmù ẹ̀ lè mú kóònù ẹ̀sìn ká fún yẹn lóúnjẹ because àwọn kan bẹ̀ wọn ò ní fọwọ́ ara wọn jẹun tí wọ́n fi kú ọwọ́ lọ́wọ́ wọn ìjẹun. tẹ́bá tilẹ̀ ṣe sàrà àmọ́ àwọn táyé ó dàrú wọn lọ́wọ́ nù. Allahu akbar. àti yóò bá ànábì òwá ni. Sallallahu alaihi. dàmí ló wà. wàlá tàrí halanna bìlà ọ̀dàtì bó lọ wí. fa iná torí kọ́ màkó fún màkó. ayé tí wọ́n ń bá bọ̀ bàbá Balógun wọ́n ní in ahsanat sa'atan táyé bá dùn yẹn nú ní wákàtí kan tó ń dó tó ń yọ asa'at sanatan ojú ọdún ní ìbàyẹn nú jẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ tí ẹ bá ra mọ́tò wákàtí kan ọmọ tó pé mo rọkọ̀ tó bẹ̀rẹ̀ sí ní yọwọ́ nísìn àní táyà rẹ ti bẹ́ àní búrẹ́kì rẹ̀ mú mọ́ ìbànújẹ́ gbére ni kò sí ayé tí ó pààyàn lẹ́ni tí ò ní pààyàn lẹ́kún. àmúra ọdún nísìn mo wá ní kí wọ́n wọlé mi yípo pé mo fẹ́ tún kùn mọ nǹkan ètò wa wo lọ gàrà ìgbà tí ó fi bíìlì lé mi lọ owó tí n fi kún lásán nísìn ó ju gbogbo iye tí mo kọ lọ níjọ́ mo lẹ́yìn ọmọ àmọ́ sọ sẹ́yìn ọdún wọ́n lé mi lóde mo ní tálíkà ó sunkún wa à nítorí páàkùnlé ká mọ́ rẹ̀ wọ́n lẹ́kún bàbá kunlé bò láṣẹ kun sàárè wa ayọ̀ dá mi ló mọ́. wàlá tàrí halanna bìlà ọ̀dàtì. وإن أساءت مرة Naam. جعلتها سنة tẹ́yí bá bọ̀ nínú jẹ́ ní wákàtí kan ojú ọdún kan ojú ọgbẹ́ ìbànújẹ́ sì ní kúrò lára rẹ̀ táyé bá báyàn nínú jẹ́ ní wákàtí kan péré bójú ó pa omi èèyàn dànù tí ọdún kan ó fi pé ọ̀ní lálàáfíà mọ́ kí wọ́n là ń bá sọ̀rọ̀ yẹn fún yóò padà pa wá lẹ́kún náà ni. Allah fa iná torí kọ́ màkó fún màkó. bàbá kéèyàn ní dúkìá àgbà kò ní bá mọ́tò mi kan bẹ tó ń wọ́n díẹ̀ báyìí mo bá gbé travel njó ni làbádé ògèrè àfi síì mo ní mo fẹ́ dé Èkó mo wá sọ fún àtọ́ àlẹ́ kò pé mo fẹ́ forú rìn mọ́ wọ́n ti ní kí n má forú rìn mọ́ mo fẹ́ gbọ́rọ̀ mo fẹ́ rìn ìrú mọ́ wọ́n á kó lọ́fà láago 9 àárọ̀ àbádé bẹ bọ́lọ̀ ń fẹ́ ibi tó dákẹ́ síhùn àti tìkọ́tì wọ́n ní bátìrì ni mo ní ra mi owó táyì jẹun wọ́n bà náà rẹ tán
wọ́n tún ní kickstarter mo tún ní ẹ̀rà mi wọ́n tún ní kíní kan àṣà ara nǹkan ọlọ́run ní sílẹ̀ yìí mo ti sí fìlà níbi ilé kó máa lò mo jòkó sí bọ́lọ̀ ń fẹ́ aago 12 òru náà tó fọkàn ránṣẹ́ sí mi láti Èkó gbò ya gbogbo ọ̀tẹ́ láwọn ẹ̀jẹ̀ ń jẹ tí ò da wọ́n wá tú Haúsá lọ musa ń wọ̀n lọ́kàn ní rẹ̀ ni pé tó ẹ ti wà lọ́wọ́ ọlọ́run lónìí nígbà tí wọ́n gbọ́kọ̀dé ní kí n agbére pọ́npọ́n kíá sẹ́rífù ti gan ó ní bàbá àlè sobi tá a wáyé o kásàmọ́ lọ atẹ́gùn tó fún gbogbo etí rẹ̀ wá hó èmi tí mo gbé ọkọ̀ olóye bí iye kúrò lọ́fà ẹ̀wọ̀n tọ́lọ̀ ń sọ àdà lójú ìgbẹ́ ṣe tá a mọ̀ yọ̀ sínú àsìkò tí ń ta ní tó ṣe é yọ̀lé ọlọ́run ọba ní ẹja lọ dúró tì. ولا ترحلن بلا عدة. ó wá ní salamatu ila al-marad. Allah. gbogbo àlàáfíà tá ń lò láyé yìí àrùn ni ó gbẹ̀yìn ẹ̀kẹ́yìn. ẹ máa sáré ká sùn lẹ̀ ẹ tẹ̀lé mi bí ó kún bàbá jogún ẹ̀rín ẹni tí ó bá já mi rán kó jáde tó bá ti ní kọjá 60 ọ̀ ti ní tọrùn owó lé lórí bí bàrà àdìtọ́ mọ̀ mánéjẹ̀ díẹ̀díẹ̀ bàbá ń fi mí rẹ́rìn bí apá bí ẹjẹ́ ń da nǹkan jẹ́ kí n tó jáde bàbá wo inú ọkọ̀ ẹlòmíì aspirin gbogbo nǹkan ìfiwọ́sẹ̀ wọ́n bàrà àdí kò tí ì pa wá o yóò máa rún alẹ́gun díẹ̀díẹ̀ kó tó hàn alẹ́ mọ̀ yányá. fa inna tariqa makhuf. ó wá ní kódà ayé yìí shababu hayasuku ilẹ̀ haram gbogbo ọ̀dọ́ tá ń lò láyé yìí arúgbó la fi gbẹ̀yìn rẹ̀ alààyè wa òkú la fi gbẹ̀yìn rẹ̀. Allah. èwo ló wá dáa jùlọ ayé ètò ọba ẹsẹ sàrà ń bẹ. ìgbà mẹ́ta ni tíya ìgbà tó lọ ìgbà tí ń bọ̀ àti ìgbà tá ń lò lọ́wọ́ ìgbà tó lọ ti lọ ìgbà tá ń lò lọ́wọ́ ló pàtàkì jù ìgbà tí ń bọ̀ àmàrà tó lòun fi àdá. èmi ló kó Nàìjíríà tá a fi ń dààmú ẹni kí ni ojú àánú ló kó mẹ́. kéèyàn ó ní 30 million péré ẹ̀ tẹ̀lé mi kó mo lè ra àgbò fún èèyàn mẹ́wàá lágbolé wọn kì í sọmọ àlìjẹ́nnà. bẹ́ẹ̀ ṣe ń wọ ẹlòmíì tí ń lọ títí bẹ́ẹ̀ bá taari ẹ owó ló ṣubú owó ló wó lulẹ̀ ṣùgbọ́n wọ́n dájú àwa nífọ̀kànbalẹ̀ Mẹ́kà àti Mẹ̀dínà kọ́ lóhùn fún wa ara Mẹ̀dínà ara Mẹ́kà àti ẹ lójú àánú tẹ́jọ́ kó báyìí kó sì páàkì báyìí wọ́n sì kó oúnjẹ wa wọ́n sì ní ẹ máa jẹun. àkànbẹ tírélà tí wọ́n àsán omi ni wọ́n lòdù síbẹ̀ wọ́n máa fọ́n omi ṣé bẹ́ẹ̀ làwọn ń ṣe lónìí. àtọ̀rọ̀ kí Nàìjíríà ò tòrò àmọ́rú àgbákò ìjọba náà tá a ṣe àsìkò wọn láàjì wọn jù ájì owó tó kéré jù 1,250,000 lówó tó kéré jù lọ́dún ni ń tà pé ní nǹkan ẹ̀sìn wọ́n tún ní wọ́n máa gbóúnjẹ lọ àwọn alálàájì wa ń bá ara ní Mẹ́kà. wala tarihalanna. ẹ̀yin tẹ̀ wá ń bí ẹ̀yin náà níjọba agboolé kọ̀ọ̀kan mo fẹ́ jòkó nù. bẹ́ẹ̀ bá ń pariwo Buhari tẹ́ ń pariwo àwọn gómìnà tí wọ́n jẹ ẹ̀yin gan ni gómìnà agboolé ẹ̀yin ṣé gbádùn ẹ̀yin náà irú ròǹbòrùn. ọmọ kí wọ́n ní Buhari àdúgbò yín òrìrà rẹ bíi Fatai Megida agboolé yín ẹ tẹ̀lé mi dáadáa ẹ jẹ́ ìbéèrè ẹ̀yin obìnrin ní kíni bóò ni Yorùbá ṣe pọ̀ ní Ghana kẹ́lì kan wálé ọdún ni kó mú yàn méjì lọ bọ̀dá mi ẹ̀yọ̀ ǹdọ́mọ yín fún mi àǹtí mi yóò máa bá mi lọ ẹ̀yin tẹ̀ wá ń pò ńláńlá lónìí èèyàn wo lè ràn lọ́wọ́ ta lè fà lọ́wọ́ tí ó sunkún yín tẹ́ ẹ bá kú ọmọ rẹ sì lè mọ dárò rẹ tú láti ní kó fogún lẹ̀ fún un tó fọmọ ọlọ́mọ ní tiẹ̀ ó ló ń kọ́lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fọmọ sí bí wọ́n pinnu wa tó ṣe pèlè ọ pàṣẹ lórí ibú lówó lọ́tọ́ tó báyìí ń tá fọmọ ọlọ́mọ ní òun rẹ̀ ní sí bàbá alágbájá ló sọ mí dé èèyàn ó bá ń tọ́ ọmọ mi èyí ni ó bá yín lọ́dọ̀ Ọlọ́run èyí tá a ṣe mọ́ lónìí nù Nàìjíríà wa ń dagun àwa ń fìtínà iléyà wa dé àwa ń kíra pẹ̀lú ìrònú ẹkú ọdún tó bọ́wé bá sálẹ̀ kó sá máa bá wa lẹ́sẹ̀ bọ́wé bá sálẹ̀ kó sá máa ṣe kínní àṣetáǹṣe wá sí ìmọ̀ wọn ara rẹ̀ àsọ́lò tí kìlọ̀ fún wa ni nígbà tó lọ́n kìlọ̀ fúnra olúkálùkù ló mọ̀ wọn ara rẹ̀ wọ́n dẹran lọ yàá bàbá kan ó wá bú ẹ̀rín lọ́dọ̀ mi ó ní ìmọ̀ ó ní ó kàn ní à ń tẹ̀sí lọ́rùn màálù lè ní ẹ̀ ẹni tó lọ tó bọ̀ náà ni kò sọ fún wa ó ní bí ṣe ń dà á kàn kò tí ì mọ̀ ń pa ó ní bí wọn fún mi lówó àgbò orúkọ ní rà lọ́dún ni ó ní torí lẹ́yìn ọdún wọ́n jẹun yóò ti sanwó iléèwé àwa lo Nàìjíríà débi àbùkù àlò débi ẹ̀tẹ́ olówó gan wò lépa lówó lámọ́ nísìnyí
tí ẹ bá rí ọtí àkáǹtì ẹ ṣe fìrì báyìí jọ́kejì wọn ò hì ọ́ lápá ni bẹ́ẹ̀ sì ni ẹjẹ́ lọ yé ìjọba ẹ̀yin tẹ wà ń bì tẹ tún lẹ́nu jù á lọ gbogbo ayé ò lè dolòsì kí wọ́n yé túlé lẹ́yìn mọ́ wọ́n fọ́ kógbẹ́ wájú lè yẹn mọ́ wá nǹkan lọ ìyẹn tú káńtó kò sẹ́ni tá a fà nírù tí ò ní fẹ́ lòmíì ó lé gbogbo wọn àsìkú ẹ̀ta fà á ìkàmùdùn bá kọ́fẹ́ èwo ní solóòrùn. gbogbo tí ń darí wa tí a bá láwọn mọ àwọn òjìyàn rẹ̀ ṣùgbọ́n owó àrámù ní ẹgbẹ́ wọlé. ẹ jiyàn o ẹni bá lóun mọ ẹ ṣe àrámù lógún tó ìdé kíni tó ìdébi tó wà. gbogbo ayé ò lè dolo sí àsìlè lówó tán àmọ́ kí wọ́n já kìbọra wọn ara ní àwọn èèyàn. bẹ́ẹ̀ bá lọ ọ̀nà Kaduna nísìnyí kọ́tòdé jẹ́bà fóònù lé kọ́ pín ogún rẹ̀ kalẹ̀ bọ́lọ̀ ń bá ní ọdẹ ni níbi ìgìrì mọ́tò wa lójọ́ mẹ́ta aboyún wa fi ń rọbí síbẹ̀ tí wọ́n fi ń bímọ síbẹ̀ lójú ọ̀nà kan ṣoṣo bí ẹni pa níjọba lọ́nà tí ò ju ìrìn ìdajì wákàtí lọ yẹ́nyẹ́ kékeré táyì débi tẹ́ ti ń gbé odó tàtàbù àbí kí n pọ̀ kọ̀ lù lẹ́lẹ́tì yànnàmọ́kúá àgbákò ni sáà orílẹ̀-èdè sí la wà yìí o orílẹ̀-èdè tá a wà táwọn ẹranko ń darí ọmọ gidi. ẹ wá ló lè pọ̀ lọ́nà ó lè gbégi dáná mọ́ ibi tí kòtò bá wà ní ó ti jáná fúnra ẹ lọ́ọ́ dúró fún ọ wọn ni ọ sáré àbọ̀ dúró inú kòtò lọ́wọ́ ẹ kápá àbí kọ́ para rẹ. ẹ̀yin ọmọ ló kú ẹ jáde àgbàlagbà ní ṣùgbọ́n ọmọ ní lónìí fẹ́ni tó kú bàbá yín sì ti sojú ayé kẹ́yìn ó sẹ́yìn ló kù kò retí ń pa àmọ́ ń tẹ́ bá ṣe sí ọlọ́run ló kù dámilé ọmọdé. wàlá tarhalanna bila uddatin. ọlọ́run àbẹ̀ ọ́ bá yín Nàìjíríà padà sí dáadáa. àmín. ẹ sí àmínà dáadáa. àìnà tọ́rí. bẹ́ẹ̀ bá bọ̀ láti Àbújá nísìnyí tó wọ́n fẹ́ dé àbájì kùrìsì yìí lọ́mọ ké làkàrí torí ẹ̀ ń jiyàn gbé lọ́nà wọ́n sàn gbé yẹn lọ́nà Àbújá nísìnyí. ẹlòmíì ọkọ̀ tuntun tó ní yóò ní kí dírẹ́fà máa gbé lọ yóò yà wọ ọkọ̀ ìsíwórí tí wọ́n ní fojú sílà wọ́n wá ń jiyàn gbé Nàìjíríà wọ́n wá ń gbé yẹn bí àti yẹn ń gbé òhòrò. bẹ́ẹ̀ bá ń lọ lọ́rin bẹ́ẹ̀ lásán báyìí àwọn àdúgbò kan bẹ́ẹ̀ tó bá ti ń lọ ọ́ ti sẹ́mi pé sẹ́ẹ̀tà bá ní àbí kí n kọjá wẹ́rẹ́ níbi ìsíbì tí ẹ̀ bá dojú tẹ̀ lè bínú rìn débẹ̀. kò sí fọkànbalẹ̀ ẹ̀yìn kàwé wọn ò rí sẹ́ gbogbo ọmọ ká ẹlòmíì ti bí mẹ́fà báyìí tó ti jáde tí wọn ò rí sẹ́ kí ni wọ́n ìtọ́jú bàbá wọn. àwa ló lè rètí ẹjẹ yẹn lówó oṣù ọdún kan ààbọ̀ ṣèbí tí yẹn bá tiẹ̀ jẹ gbèsè á ní ìparísù ń sàn síbẹ̀ ẹ̀kọ́ ìparísù gan nísìn kò sówó mọ́ kálukú ò lè jẹ gbèsè mọ́ nítorí wọn ò lè gbàdúgbò bí tẹ́ ti jẹ owó kọjá mọ́ sáyé là ń lò yìí. bẹ́ẹ̀ kan bá ro sẹ̀mó nísìn yóò wá sàn wọ́n wà nà sátẹ́gùn kó lè bá a lé. torí ọlọ́run bá yín Nàìjíríà padà sí dáadáa. àmín. ẹ sí àmì dùn mọ́ mi. àmín. ẹ máa jáde bọ̀ láti ọ̀dọ̀ Alhaji Wahab Alhaji Káyọ̀dé Alhaji wa Taofik gbogbo àdẹ́kẹ̀ àwọn bàbá àsìkú ń pín ẹ lọ́tọ̀ ẹ̀yin ọmọ àsìkú ẹ mọ̀ bọ̀ ná. toró kù tí wọn bá ní nǹkan sí wọn ní taru kánópì yàrá yín láti ṣe fàtí àtàpadà. bàbá jogún ẹ̀rín ọ̀tọ̀ ní dàín pé ẹ máa bọ̀ bàbá jayé dà ẹ máa bọ̀ sítì dà Hajj Hashim gèdà Hajj Rasheed dà Holly ẹ̀yin obìnrin wọn ẹjọ́ yìí wọn ẹ̀yin wọ̀ ha dámi náà kájòkó. fala tarhalanna bila uddatin. ẹ̀yin náà ní. fa inna tariqa. ẹ̀yin gèní. ṣé ẹ̀yin gèní ayọ̀ ha ìlónù lọ́wọ́ yín. ìlónù rárá kò tó nǹkan kò sí wàhálà wọn ló kọ gbọ́ àwọn àbúrò àwọn owó iná àfilẹ̀ Ọlọ́run ti pè é léèyàn lẹ́yìn yín ara ẹ mẹ́jọ lọ o àwọn tí ń pe lérè yìí lọ báwọn ń jẹ́ òun lẹ́nu náwó pé sàn nígbà ló kọ àbúrò mi kálukú ó yẹn ju ara níwájú mi ni àwọn àìsí ìsẹ́gbẹ́ wọn ẹ má bọ̀ ní àyìn bàbá ti fẹ́ sà bàbá balógun owó àdúrà wọn ní ẹ méjì àdàpọ̀ o tẹ̀fẹ́ fẹ́ máa rí adáadáa tẹ̀fẹ́ káàfó máa dán ẹ méjì bí ọmọ pọ́n kú olóde ó yá
àfa pọ̀nlẹ̀ jáyé má bọ̀ ẹ̀yà Abdulrasaq èlónù ẹgbà pọ́ọ̀sì lọ wọn síbẹ̀ sí fẹ́yìn lọ́dọ̀ tí àbí kò sí kankan bẹ́ẹ̀ mọ́ bàbá Káyọ̀dé àgbà bẹ́ẹ̀ àgbà àgbọ̀dọ̀ nílẹ̀ àjọ nílé yín ni ọtí ń wò rárá jáyé bá ń kọ́ jáyé Dr. Taofik bá ń kọ́ búlọ́ọ̀kù tó ń kí ládùúgbò mi táwa ni wàá mọ̀tá nínú yín ọláìwọlá kọ́mítì mi nù city ajabla Hakeem Holly ọláìyá máa mú tiẹ̀ lọ ní Kánò lẹ́kan Admasoud ọmọlé imam ọmọlé gbẹ́nà Jùmọ̀kẹ́ má bọ̀ kò sí wàhálà nkẹ́ ògbóyin lálùbáríkà Amif ta ló tún kù mbẹ ilé yàmbọ àríyìn dálẹ́bi ẹni tó bá ló kù lọ́rùn kó jọyìn wọn ìwọ́tọ̀ ọmọlójú máa mú tiẹ̀ lọ rárá ó dà padà wá gbà ńlé Ajab Rauf Ìgè imam ta ló tún kù mbẹ bàbá wa Sheikh Mustapha Ìgè imam àdúrà gbà bàbá rájáde Haji Mustapha Ìgè tí náà ni ẹ wá máa bọ̀ nísìn gbọ̀ngbọ̀n ní kọlọ́rọ̀ àgbà kàn yín nù. Ìgè ìyàwó àkẹ́ ọlọ́ tí n bá gbowó lọ́yẹ́ fẹjọ́ mi sun ọlọ́fà pé kò gbowó lọ́ọ̀ mi lóde. Àwọn ìyá tí wọ́n rí adágbà nù àmì ọlọ́ọ̀jẹ́ pẹ́ fún wa àjọlá yín pẹ́. Haji Mustapha Ìgè àgbàdé Sheikh Mustapha Délé Ìgè mo ti máa kani tí ò ní wo àgbà náà wà ń bẹ̀ wà ló kàn ọ́ ìpẹ̀rà tó olóòsàgbà ń rọrùn olóòsàgbà ń rọrùn olóòbá ń gbé ẹrù náà yóò máa dá sí lásìkò tí ni èyí pọ̀ bàbá àdìpọ̀ yìí lọ́dún nǹkan ọdún tẹ̀tún wá fún wa nílé òun àmọ́ bàbá mi náà ní jẹ́ o Ajab Rauf ni o ìbà àgbà ní jẹ́ o ẹ pẹ́ fún wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn ní dojúrú Ìgè bàbá asalatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ni mo mọ̀ bàbá Suleiman Ayélẹ́sọ̀ bàbá Lamidi Ìgè ẹ̀yìn bẹ́ẹ̀ni tó yẹ bí wọ́n náà jọ dàgbà ni Suleiman Ayélẹ́sọ̀ ti lọ Lamidi Ìgè lọ ó wá kẹ̀yìn nísìn ẹ̀yìn ikú ò tí kàn yín wọ́n ní kú kàn wọ́n báyìí ikú ò kàn yín bọ́dọ̀ bá ti pa yín ẹnìkan ò lè pa yín Ọlọ́run bá kí wọ́n bá gẹ̀ wọ́n Ọlọ́run bá mú yín dúró ààrẹ ní sí àmín náà ìwọ tó bá lókù lọ́rùn ọmọ bọ̀ tó bá ní ọjọ́kó ìṣẹ́jú kan lélẹ́yìn bàbá jogún ẹ̀rín bẹ̀rẹ̀kẹ̀tì àdínì ní kó lọ èèyàn kan bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn tí a rí níta fi níyàn mú Nàìjíríà kábíyèsí ẹ̀ ní parẹ́ àwọn amif ni wọ́n ń bọ̀ yìí al-imam ẹ̀ ní parẹ́ wọ́n yìí Deen Islamic Foundation àwọn obìnrin wọn nọ director ni was ní Federal Polytechnic Ajiwa Suleiman Bashir Suleiman bàbá àwọn amif ẹ lásìkò ẹsẹ̀ ìwọ̀n náà wọlá èso tó àwọn tó lókù lọ́rùn sí lójú agbo mọ́ bàbá wa jogún ẹ̀rín wọ́n lọ́tọ̀ ní bàbá wa Salman Allahu Akbar Tẹ̀mídìrẹ Ìgè Allahu Akbar bàbá wa Hussaini bàbá wa Ògoolúwa táwa ọ̀là àlùbáríkà ìyàwó Hussaini káàdì gbogbo àwọn tí wọ́n lọ bẹ́ẹ̀ Ọlọ́run bá kí wọ́n bá gẹ̀ wọ́n ẹ̀yin náà Ọlọ́run jẹ́ sọ́lẹ̀ pẹ́ Ọ̀fà Central Mosque Fund bàbá wa Mayor bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ nípa ìyá aago méjì ní mítìn wa o aago méjì tẹ́gbọ́ ohun tó ń sọ fún yín nù Ọ̀fà Central Mosque Fund tí Ọlọ́run gbé kalẹ̀ báyìí ọmọlẹ́gbẹ́ náà jẹ̀kẹ́ owó wọn ni wọ́n ti fi jíṣẹ́ sáà tó ló kú nìkan ni wọ́n bàbá Abdulsalam bàbá àdínní gbogbo Òtàfà eléyìí gold ẹ̀ lásìpẹ́ ọ̀rẹ́ ń ṣe amínà Mọ́súdì wí nǹkan kí bàbá rẹ̀ ó gbọ́
wí nǹkan hamda. لمن أكرمنا بأحمد. bàbá rẹ̀ nà. eléyìí kò ní sẹ́gbọ́n abẹ́ gbọ́ ẹ̀gbọ́n tó fọ̀ ìbejì bọ́lá jókòó alájú ajímọ̀gè ọlọ́mọba akẹ́wà gẹ̀. náà bọ́lá jókòó ẹ ṣeun ìbejì bàbá lè gẹ̀dẹ̀gbẹ̀ ẹ̀ ní parẹ́ ìbejì mi ti débi ajá sàmíyà Suleiman Ìgè ìyàwó Ìgè ẹ̀ ní parẹ́ Mustapha Extramora ọ̀rọ̀ yín ò ní dojúrú ọmọrónìkẹ́ ẹ̀ ní parẹ́ kẹ́ 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 ẹ̀ ní parẹ́ kẹ́.